Madame. Go back to your seat. Eshe. I never party. Sorry. Oh yeah, Ejo. Talele. Wo ni fọkànà. Aba. Aba ṣe wà pa. Elesa. Babi. Hello. Oya. Morning. Okay. Everybody. Nǹkan tí mo fẹ́ sọ sí ni yẹ pé ibẹ̀ yẹn máa bẹ́tà. Because ibi ni wájú. Exactly. Media, please go. Take pictures.
àwa gbogbo ọlọ́ba tó ń bá. Ẹjọ́ please ẹjọ́ ẹ̀ ń block ọ̀hún Ẹ̀jẹ̀ kí àwọn olùfẹ́lẹ́ bí ṣé àwọn tó wà ní wọ́n ní life ni mo ń ṣe mi ò ẹ ti ní kúrò bẹ́ẹ̀ mo tún wá síbi ẹ ti ní kúrò bí ní ilé. Ẹgbẹ́ tó gbé bọ́ọ̀lù dání. Mo ní àwọn ọmọ ní àlè léwọ́ fún mi. Ẹ jẹ́ tẹ̀lé lé mi ní. Èmi ò mọ̀ yìí. Èmi ò mọ̀ yìí. Èmi ò mọ̀ yìí. Ó ti tó bàbá àná ẹ má sọ pé ṣe mọ̀ wọ́n. Jẹ́ gbúdọ̀ ni wọ́n. Wéèni. Ẹ mú abẹ́ yín wá. About ẹ̀gbọ́n ẹ̀rọ sà. Àwọn tó dúró yìí assorted people ọjọ́ Chairman, ẹ má jẹ́ kó jẹ́ àwọn sódà kan fún àwọn ọdún picture ìkan wà after the picture lọ́tún ní ẹbí kò sí fáànù ẹ má ìta àtúrà rí sí ẹ má lè wà lọ àìsíkò níbi tí àwọn sí ìbẹ̀rẹ̀ ẹ̀tún ìtura rí sí ẹ má ti ṣòfì àwọn ẹ̀wọ̀n bí alàmú ẹ̀kẹ́ tí ìdí sí èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro.